A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ilẹ̀ China jẹ́jẹ̀ẹ́ láti dáwọ́lé iṣẹ́ àkànṣe ọkọ̀ ojú irin, ẹ̀ka agbára àti ẹ̀rọ ìgbàlódé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping ló sọ eléyìí níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú igbákejì ààrẹ Kashim Shettima ní ìlú Beijing. Òmìrán ilẹ̀ Asia àti orílẹ̀-èdè tí ó ṣepò kejì lórí ọrọ̀ ajé tẹnumọ́ lórí èròǹgbà rẹ̀ àti kówólé okòòwò reluwé. Wọ́n ti gbáradì àti pèsè owó fún àṣeparí àkànṣe iṣẹ́ reluwé ojúnà Àbújá sí Kano àti Port Harcourt sí Maiduguri. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ igbákejì ààrẹ Stanley Nkocha, Jinping jẹ́jẹ̀ẹ́ yìí nígbà tí ó ń fèsì sí ìbéèrè láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé Belt and Road Initiative Forum. Shettima ni ó ṣe aṣojú ààrẹ níbi ìpàdé yìí. Láti ìgbà ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe yìí ní ilẹ̀ China tí ó yẹ kí ó pèsè ìdá 95 nínú ọgọ́rùn-ún 85% nínú àpapọ̀ iye owó ṣùgbọ́n tí wọn kò tíì ṣe èyí. Ṣùgbọ́n ilẹ̀ Nàìjíríà ti pèsè ìdá 15 tirẹ̀ tipẹ́tipẹ́. Iléeṣẹ́ agbaṣẹ́ṣe ilẹ̀ China ni wọ́n yọ̀ǹda iṣẹ́ yìí fún. Nígbà sáà ààrẹ àná Muhammadu Buhari, Nàìjíríà àti China jọ bu ọwọ́ lu ìwé àdéhùn lórí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe tí wọ́n sì ti parí nínú rẹ̀. Lára rẹ̀ ni ojúnà Èkó sí Ìbàdàn àti Kaduna àti Àbújá sí Kaduna. Èyí tí ó hẹ̀rìmọ̀ jù nínú rẹ̀ ni àtúnṣe iṣẹ́ àkànṣe oní-bílíọ̀nù 96 náírà 96 billion naira ní ojúnà Port Harcourt sí Maiduguri ẹkùn gúúsù tí ayẹyẹ rẹ̀ wáyé ní ọjọ́ 9 oṣù kẹta ọdún 2021. Jinping wá pè fún ààbò lórí àwọn ará ìlú rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti sọ àsọdájú wípé ìbáṣepọ̀ tó lọ́rìn yóò wà fún àtìlẹ́yìn òṣèlú àti ìdàgbàsókè ní gbogbo ẹ̀ka lọ́kan-ò-jọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ wípé òṣìṣẹ́ ọlọ́pàá tó ń yìnbọn sókè ní kòṣẹkòṣẹ ní ọjà Ládìpọ̀ yóò káwọ́ pẹ̀yìn rojọ́. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin ló sọ eléyìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá Ọjọ́rú. Ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ṣe àfihàn fídíò tó gbòde kan lórí ẹ̀rọ ayélujára níbi tí ọlọ́pàá kan ti darapọ̀ mọ́ ará ìlú ṣe àjọyọ̀ lópòópónà lẹ́yìn tí wọ́n ṣí ọjà Ládìpọ̀. Gómìnà Babájídé Sanwó-Olú ni ó pàṣẹ ṣíṣí ọjà yìí tí ó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Mushin lẹ́yìn tí wọ́n tì í fún ọjọ́ mélòó kan látàrí ẹ̀sùn àìmọ́tótó agbègbè. Inú àwọn ará àdúgbò dùn lórí àtúnṣí ọjà yìí bí wọ́n ṣe kófìrí ọlọ́pàá kan tí wọ́n ṣe àwárí orúkọ rẹ̀ sí Rìpẹ́tọ̀ Stephanus Kwanchi níbi tí ó ti ń yìnbọn sókè láàrin àwọn ará ìlú. Nígbà tí ó ń fèsì lórí fídíò yìí ni Hundeyin kọ wípé Rìpẹ́tọ̀ Stephanus Kwanchi tó ń ṣiṣẹ́ pẹ̀lú Mobile Police tí a mọ̀ sí Mopo yóò káwọ́ pẹ̀yìn rojọ́ lórí ẹ̀sùn yìí nítorí iléeṣẹ́ ọlọ́pàá kò fi ààyè gba irúfẹ́ ìwà tí ó tàpá sófin bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Independent tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan olówó pàṣípààrọ̀ tí kò ní ìwé ẹ̀rí Chike Nosa Agada tí àjọ tó ń gbógun ti ìwà màgòmágó àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC kéde láìpẹ́ yìí wípé àwọn ń wá látàrí ìwà jìbìtì lọ́jà pàṣípààrọ̀ ní ọwọ́ ikọ̀ àjọ ẹkùn ìpínlẹ̀ Èkó ti tó báyìí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ní ilé kan ní òpópónà Bodilon agbègbè Ìkòyí ni wọ́n ti ráwọ́ tó ní ọjọ́ Ajé ọjọ́ 16 oṣù kẹwàá lẹ́yìn ìtanilólobó. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 11 oṣù kẹwàá ni wọ́n kéde wíwá ẹni ọdún 37 yìí tí í ṣe ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Udi ní ìpínlẹ̀ Enugu wípé ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gba owó. Bákan náà ni ó jí owó tí ó ṣe pàṣípààrọ̀ rẹ̀ tí àpapọ̀ rẹ̀ jẹ́ bílíọ̀nù 2 náírà. Àjọ EFCC ní àwọn ká ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká mọ́ ọ lọ́wọ́ nígbà tí wọ́n mú un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Independent tó jáde lónìí. Lánàá ni ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio tẹnumọ́ wípé ìṣọ̀kan àti ọpọlọ pípé wà láàrin wọn ní ilé ìgbìmọ̀ pẹ̀lú gbogbo àríyànjiyàn tó wà láàrin wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní nígbà mìíràn
àìgbọ́ra-ẹni-yé á máa wáyé, ṣùgbọ́n àwọn kò ní ṣe é débi wípé àwọn ó máa ju àga lu ara wọn nítorí ilé ìgbìmọ̀ kún fún àwọn ọlọ́gbọ́n ènìyàn. Akpabio sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní Ilé Agbára ìlú Àbújá. Ìpàdé yìí ń wáyé lẹ́yìn wákàtí 24 tí Sínétọ̀ tó ń ṣaṣojú Gúúsù Bọ̀rọ̀nú Ali Udome bínú jáde kúrò nínú ìpàdé ìgbìmọ̀ látàrí wípé Akpabio kọ̀ láti ṣe àtúnṣe lórí kókó ọ̀rọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Èyí ló mú ìpàdé ọ̀hún wá sópin lójú ẹsẹ̀ bí wọ́n ṣe tẹ̀síwájú nídákọ́ńkọ́. Ṣùgbọ́n nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ nílé agbára, Akpabio ní kò sí ohun tí ó jọ fàákájà nílé aṣòfin bí ó ṣe àtẹnumọ́ èròǹgbà wọn àti ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Tinubu pẹ̀lú ìṣèjọba rẹ̀ lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Nínú ìpàdé rẹ̀ pẹ̀lú Ààrẹ Tinubu, Akpabio ní àwọn jọ sọ̀rọ̀ lórí ayẹyẹ ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Akwa Ibom bí ó ti béèrè fún àtìlẹ́yìn ààrẹ tí ààrẹ sì jẹ́ ẹ ní o. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá Ọjọ́rú ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo sọ fún igbákejì gómìnà Lucky Ayédatiwa wípé kí ó jọ̀wọ́ gbogbo ẹ̀sùn tí ó pè tako ìgbésẹ̀ ìyọninípò rẹ̀ nítorí èyí wà lára ìgbésẹ̀ láti yanjú rògbòdìyàn ọ̀hún. Ní ọjọ́ Ìṣẹ́gun ní ilé ìgbìmọ̀ gbégi dínà ìgbésẹ̀ ìyọninípò tako Ayédatiwa lẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpàdé pẹ̀lú díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ní ìlú Àbújá. Nínú àtẹ̀jáde ní alága ìgbìmọ̀ lórí ìròyìn Ọ̀gbẹ́ni Ọlátúnjí Ọ̀ṣátì ti sọ wípé agbẹnusọ fi èròǹgbà rẹ̀ hàn lórí ìgbésẹ̀ láti kàn sí ẹgbẹ́ ìgbìmọ̀ àti ẹgbẹ́ òṣèlú lórí ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú APC. Fún ìdí èyí ni àwọn ti ní ìrètí wípé igbákejì gómìnà yóò fagilé gbogbo ẹ̀sùn tí ó ti ṣe sí ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ ìyọninípò kí ojútùú lè wà lórí fàákájà tó ń lọ lọ́wọ́. Ayédatiwa ni ó pe ẹ̀sùn ní ìlú Àkúrẹ́ àti Àbújá lórí ìgbésẹ̀ àti yọ ọ́ nípò. Ṣùgbọ́n lánàá Ọjọ́rú ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo kan amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Rotimi Akeredolu, Dókítà Dóyin Ọdẹ́bọ̀wálé lábùkù lórí èsì rẹ̀ sí ibùgbé gómìnà nígbà tí wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní ọjọ́ Ìṣẹ́gun bí ó ṣe ń ṣe àwáwí lórí ìdí tí Akeredolu ṣe kọ̀ láti padà sí ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìsinmi àìlera ọlọ́jọ́ gbọgbọrọ ní orílẹ̀-èdè Jámánì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ààbò ara ẹni láàbò ìlú Nigeria Security and Civil Defence Corps NSCDC ti fi ọwọ́ ṣìkún òfin mú ẹni 66 ọdún 56 years alága ìjọba ìbílẹ̀ Roni ní ìpínlẹ̀ Jigawa Saleh Idris láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC látàrí ẹ̀sùn ìfipábánilò tí ó ṣe pẹ̀lú ọmọ ọ̀dọ̀ rẹ̀. Agbẹnusọ àjọ NSCDC ẹkùn Jigawa Adamu Shehu ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Ó ní ọwọ́ tó afurasí yìí ní àná Ọjọ́rú lẹ́yìn tí ẹ̀gbọ́n ọmọdébìnrin yìí ṣe àfisùn ní àgọ́ wọn wípé afẹ̀sùnkàn fi tipátipá ní àjọṣepọ̀ pẹ̀lú àbúrò rẹ̀ ọmọ ọdún 14 tí ó ń ṣiṣẹ́ ní ilé afẹ̀sùnkàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde, wọ́n ní ẹ̀gbọ́n ọmọdébìnrin yìí wá ṣe ẹ̀sùn lẹ́yìn tí afẹ̀sùnkàn kọ̀ láti gba oyún kàkà bẹ́ẹ̀ ó ní kí wọ́n lọ ṣẹ́ oyún. Ìbálòpọ̀ yìí kọ́kọ́ wáyé ní ọjọ́ tí aya afẹ̀sùnkàn kò sí nílé. Wọ́n ní ó fún ọmọbìnrin yìí ní ẹlẹ́rìndòdò mu ní èyí tí ó mú sọ iye rẹ̀ nù. Lẹ́yìn èyí ni ó bá a ní àjọṣepọ̀. Nígbà tí iye rẹ̀ sọ padà ní alága ṣẹ̀rù bà á wípé bí ó bá sọ fún ẹnikẹ́ni kò ní rí owó oṣù rẹ̀ gbà. Lẹ́yìn èyí ni alága tẹ̀síwájú nínú ìwà ìdọ̀tí yìí títí oyún fi dé. Àdàmú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni afurasí ti sẹ́ ẹ̀sùn wọ́n sì ti taari ẹ̀sùn ọ̀hún lọ ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mma Achumba obìnrin ẹni ọdún 64 56 years ní ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Umuahia ti fi sí ọgbà ìwà àtúnṣe afárá ní Umuahia ìpínlẹ̀ Abia lórí ẹ̀sùn fífi ọmọdébìnrin 21 ṣòwò ẹrú àti ìbálòpọ̀. Ẹ̀sùn tí wọ́n fi kan obìnrin yìí nílé-ẹjọ́ ni wípé
ó máa ń ṣa àwọn ọ̀dọ́bìnrin jọ tí ó sì ń fi wọ́n ṣe òwò ìbálòpọ̀ ní Umuokpeyi Mvosi, ìjọba ìbílẹ̀ Gúúsù Isiala Ngwa àti Olokoro, Gúúsù Umuahia ní oṣù kẹfà ọdún yìí. Ṣùgbọ́n obìnrin yìí bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi. Adájọ́ Magistrate Ngozi Lekwa sọ wípé ẹ̀sùn yìí mú ìjìyà dání lábẹ́ òfin kẹtàlá ọdún 2015 gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀lé ìlànà òfin ìpínlẹ̀ Abia. Lẹ́yìn èyí ni ó sọ wípé ilé-ẹjọ́ Magistrate kò ní agbára láti yanjú irúfẹ́ ẹjọ́ báyìí kí ó tó fi ránṣẹ́ sí ilé-iṣẹ́ ìjọba ẹ̀ka ìdájọ́ Department of Public Prosecution ní Umuahia. Wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 7 oṣù kọkànlá ọdún yìí bí wọ́n ṣe dá afẹ̀sùnkàn dúró sí ọgbà ìwà àtúnṣe ìlú Umuahia. Ṣùgbọ́n adájọ́ àgbà tí í ṣe kọmíṣánná fún ìdájọ́ Ikechukwu Nwana sọ wípé ìpínlẹ̀ ní lọ́kàn láti fọ ìlú mọ́ kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ìdọ̀tí àti okòòwò tí kò bófin mu nítorí èyí lè tàbùkù sí ìpínlẹ̀. Bí ó ti sọ àsọdájú wípé ẹnikẹ́ni tí wọ́n bá ká mọ́ gbọ́dọ̀ fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.